Yeah, Rotimi. Latest scam alert tó wà ń tán sìn is àwọn new scammers tó máa ń wọ owó kúrò lákàntà àwọn èèyàn. Wọ́n ti ní sí wọn kí n lo ATM card mọ́ àbí tó máa ní ẹ pé ATM card yín síta. The latest format àti latest scam alert tó ń ṣe é sìn ni wípé wọ́n ti mú account number àti phone number tó link mọ́ account àwọn èèyàn. So wọ́n máa send the OTP sí orí fóònù yín. So bá ti send OTP sórí fóònù yín, immediately tí message bá ti wọrí fóònù yín, wọ́n máa pè yín. Next, wọ́n máa pè immediately pé this is customer care from Ecobank or this is customer care from GTB bank tẹ̀ bá ń lò. Wọ́n sọ pé an OTP enter your phone now, right now. Please, we want to upgrade your account. Can you call out the OTP number? Ẹni tó bá ti gọ̀ ẹ pé OTP number yẹn fún wọn. Immediately, owó yín máa kúrò account yín straight. And the total worst days, all BVN linked account tó bá ti link mọ́ BVN ní wọ́n ti lè get OTP for your account. They will swipe all the money away from all your account. So, it's for everybody. Come out alert. Any message that comes to your phone, OTP. Tí wọ́n ti ṣe ilẹ̀ ti initiate owó àbẹ́yẹ ilẹ̀ lo káàdì yín online tó create OTP fún yín. Any OTP tó bá ti wọ fóònù, anybody bá ti pè tó ní customer care tó ní kẹ send OTP ẹ má send yẹ o. Just come alert o ẹwà wọn náà máa wọ gbogbo yín immediately. After that OTP is just 10 seconds. After you send the OTP to them, owó yẹn máa kúrò. Run.